èèmọ̀ gbàgbé ulé àjò ẹyọ yànyànyànyànyàn kẹ̀dà bí ulé ibikíbi kó bá yà sí nínú ayé ẹ yẹ kó gbàgbé ọ̀nì kò í ṣe ẹ yẹ kó gbàgbé ulé ẹ yẹ kó gbàgbé orísun rẹ ẹ yẹ kó gbàgbé ẹ̀kọ́ kọ́ ti kọ́ ẹ yẹ kó gbàgbé òfin kan mú tọ́ ọ dàgbà ẹ yẹ kó gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ẹ yẹ kó gbàgbé òpinlẹ̀ṣẹ̀ rẹ orísun rẹ àti orírun rẹ ìhun kan àkọ́ jẹ́ pé ọ̀nìyàn yóò gbé sọnù bí èdè bí àṣà bí ògbàgbọ́ bí ẹ̀kọ́ ẹ̀kọ́ kan ìhun kan àánú ayé ọ̀ni kọ̀nìyàn yọ̀ tà lólè àjèjì òun ni ọ̀rọ̀ tòní bá o ọ̀dà pa ọ̀dà fìrì ọ̀dà gbà á ọjà kò dá lórí ọkùnrin kan kó lọ sílẹ̀ gbèkùn kọ́lọ́run tẹ kọ́lé yìí ni o wíwulẹ̀ gbèkùn ni ibẹ̀ náà gbé iye ọdún mélòó kan. Módékáì náà yí pé ọ̀rọ̀ kọ ọkùnrin Módékáì kó bá lọ sínú ìwé Ẹ́sítérì orí 7 wàá rí tàn ní wàá rí lébẹ̀ ọ̀rẹ́ bá débi pé lùgbàkógún nífẹ̀ẹ́ lé nǹkan mi pàdé ran nǹkan mi kùn ọ́n láyà bá a lè tẹ àmọ́ sọ̀yà àìmí kì í o àìjù Limẹ I À kí o túmọ̀ rẹ̀ ọmọ Hébérù ni o yóò pè ọ́ ní ìran Júù ọmọ ebi sọ̀yà létẹ̀ rẹ̀ kàrúlè rẹ̀ kárí bí wọ́n ti bí ọ kárí bí wọ́n ti tọ́ ọ kárí bí wọ́n ti mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ìyè kàn mú gbé ẹ̀kọ́ Kristi kalẹ̀ kàn gbé sínú ayé rẹ̀ Módékáì dojúkọ ìṣòro ó bà lórúkọ jẹ́ ó mú ìyà jẹni àti òrìn mọ́lẹ̀ torí pé ọkọ̀ láti mórí balẹ̀ kọ́ni kò fẹ́ sọra rẹ̀ di òrìṣà ọ̀nì òun rẹ̀ pè ní Ámánì ó fẹ́ sọra rẹ̀ di Ọlọ́run nínú ayé Módékáì kéètì rí lónìí náà bá ẹ̀rá kan fẹ́ sọra wọn di Ọlọ́run ayé rẹ̀ aráyé rẹ̀ gbà ọ́ lámọ̀ràn kò á ṣe bá torí tẹ̀rẹ̀ ẹ wá gbé ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wá gbé sí ẹgbẹ́ kan ìyẹn kan yà ó kì í yẹn Júù kan gbọ́dọ̀ ṣe òun là tẹrun mọ́ Módékáì ọkùnrin bá ti yá bá ike tó yan mórí balẹ̀ kó kàn ń jọ́sìn kó bí Ọlọ́run Módékáì mọ̀ nínú òfin mẹ́wàá kan lọ́run mú kí Mósè ìwé gbọ́dọ̀ ní Ọlọ́run múrìn pẹ̀lú mi olùmúrìn àrùn kì í Módékáì ṣe lébẹ̀ ẹ̀ àyàfẹ́ tẹríba kó adarí ọkọjá bá o ó jun kò írò ó jun kò rí lébẹ̀ ẹ̀ ọlá ti jẹ́ pé é bèrè òjọ́sìn nígbà kan yẹn sọra rẹ̀ dé Ọlọ́run wẹ́ẹ̀ gbọ́dọ̀ mórí balẹ̀ kọ́nìyàn kó a bọ̀ wọn yóò bọ̀wọ̀ kó ní ṣùgbọ́n mọ̀ sọ nìyàn mọ̀ sọ adarí mọ̀ sọ irákọrin ọ̀ ẹ́ mọ́lẹ̀ kàn tẹ́rì rẹ̀ ẹ́ mọ́lẹ̀ níbi iṣẹ́ mọ̀ sàn ọ́ di Ọlọ́run torí kó bá sàn ọ́ di Ọlọ́run síbẹ̀síbẹ̀ èrúran náà lọ́tẹ̀ yá ṣe ó yẹ kó mọ ọ̀nà ìkọ̀ ẹ̀ à ó yẹ kó mọ ọmọ ni kò í ṣe ó yẹ kó mọ òpè kọ́ gbà ó yẹ kó mọ ó ti rí ìdájú àrídájú ògbàlà ọkàn rẹ ó yẹ kó mọ̀ wí a ti wẹ̀ ọ́ mọ́ inú agbada ẹ̀jẹ̀ Jésù Kristi ó yẹ kó mọ̀ wí àmì òróró lórí rẹ o kó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lọ ẹ̀ à ó yẹ kó mọ̀ wí wọ́n ti rán ọ lóṣẹ̀ kan kò gbọ́dọ̀ jẹ́ láàrin ojú ọni láàrin ẹ̀gbẹ́ láàrin òsì ó yẹ kó mọ̀ wí agbára kan ẹ ṣe àtìlẹ́yìn rẹ kó bá jẹ́ agbára Ọlọ́run ṣàtìlẹ́yìn rẹ ẹ sí Ámánì bá a yóò borí rẹ wọ́n lọ alúlépa o wọ́n lọ mọ̀ wí èrè kan ó dúró èdè ọ́ wọ́n lọ mọ̀ wí wàá ṣèyìn jìn ó ṣẹ́ rẹ
àti ìwàkọ̀ bá wù wàá jìn rẹ̀ ní iwájú Ọlọ́run. Ní Pétérù kínní orí kejì ẹsẹ̀ kẹsìn ìhà lè ran kàáyàn Ọlọ́run ṣe yan yẹn Júù lè yí ni o ẹ̀ṣọ́ ni ṣá lórí náà bá kọ́ bá dàmọ̀ nínú ayé rẹ̀ wí wẹ́ ẹ̀ṣọ́ ni ṣá bí wúrẹ̀ ń bá mọ̀ ó dúró lówájú rẹ̀ bá bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ni ṣá òun ni àjẹ́ láti kékeré mi títí dèkó bá ẹran mi ó korò lẹ́ranran torí pé Ọlọ́run ti sàmí lẹ́sà wí tèun ni mẹ́ẹ̀ẹ́yà ṣe àti pé òránṣẹ́ rẹ̀ ni màá yà sí ni màá jẹ́. Ìhà ni òran kan yàn olú àlùfáà ọ̀nìyàn ọ̀tọ̀ orílẹ̀-èdè mímọ́ ọ̀nìkan gbé jáde kẹ́yọ̀ àtàn ògo Ọlọ́run bóyá ní ààfin ní Ṣúṣánì ni o bóyá ní Bábílónì ni o bóyá níbikíbi nínú ayé nínú ilẹ̀ Íjíbítì Módékáì wíbà Júù Limẹ I À kọ́ ẹ̀ àlétẹ̀rẹ́ era ibi sọ ẹ̀ àlétẹ̀rẹ́ irú ọ̀yàn kan sọ ẹ̀ kò ṣe létẹ̀rẹ́ irú àtìlẹ́yìn wo lọ nílé tẹ̀rẹ́ irú ìpè wo lọ nílé tẹ̀rẹ́ Júù Limẹ I À èmi náà ṣe kọ́ Júù Limẹ I À òjò lórúkọ mi mo lórísun ọmọ àbálábí tán ni mẹ̀ jẹ́ ire o.